Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùwòran wa. Orúkọ tèmi ò yí padà, Tèmítọ́pẹ́ Adédọjà. Mo tún ti dé pẹ̀lú fọ́nrán mìíràn nìyẹn. Tẹ́ bá gbàgbé àwọn fọ́nrán tí mo fi léde ní ọ̀sẹ̀ tó kọjá, a bẹ̀rẹ̀ lórí ẹ̀ nípa ẹ̀kúnrẹ́rẹ́ lórí òfin ohmù. A dẹ̀ sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ àtúpalẹ̀ lórí resistance àti resistor. A ní àìfà ọ̀rọ̀ gùn, ẹ máa bá mi kà lọ. Ẹ káàbọ̀. Lénìí mo máa sọ̀rọ̀ nípa nǹkan méjì tó ṣe kókó. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa ohmù, mo sọ fún wa pé nǹkan mẹ́ta ṣe kókó tá bá ń sọ̀rọ̀ nípa ohmù. Alákọ̀ọ́kọ́ ni voltage, ẹlẹ́ẹ̀kejì currenti, àtẹlẹ́ẹ̀kẹta resistance. Tẹ́ bá dẹ̀ gbàgbé, mo ní resistance dàbí ọlọ́pàá. Ó ní jẹ́ kí voltage ṣe já rẹ̀ lọ àbí current ṣe já rẹ̀ lọ. Current dàbí omi nínú storage tó ń lọ, voltage dàbí agbára tó ń tì. Lónìí màá sọ̀rọ̀ dáadáa nípa voltage àti current. Lótìtọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa current tẹ́ ní sọ̀rọ̀ nípa voltage, nítorí pé àméjì ń ṣiṣẹ́ papọ̀ ni wọ́n sì yàtọ̀ síra wọn. Ìyàtọ̀ tó dẹ̀ wá ń bẹ òjì, òun náà ni pé current ni ohun tó ń rìn, ó ní bí electron báwo ni mo ṣe máa ń pè, kì í dúró sójú kan, ó ń lọ ó ń bọ̀ ni, á kúrò níbi kan lọ sí ibi kan. Kò dẹ̀ lè dá iṣẹ́ ṣe láì bá sí voltage. Kí dẹ̀ ní iṣẹ́ voltage? Iṣẹ́ voltage ní láti fún ní agbára, ó ní bí ohun tó ń tì. Tẹ́ bá wo ìgbà tí mò ń sọ̀rọ̀ nípa ohmù, ó ní àwòrán kan tí mo fi hàn wá. Ó dàbí ìgbà tí arákùnrin kan fẹ́ kọjá ní inú òkòlóńgbò, tí arákùnrin kan wà ní òkè tó fokùn so tí ò fẹ́ kó kọjá, ìyẹn ni resistance, ìyẹn ni ò jẹ́ kó kọjá dáadáa. Arákùnrin kan wà lẹ́yìn, ó ń fi ipá tì láti lè tì lọ síwájú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀rọ̀ ṣe rí. A ti sọ̀rọ̀ nípa resistance, lẹ́yìn a máa sọ̀rọ̀ dáadáa lórí voltage àti current. Voltage ní agbára tí current fi ń ṣiṣẹ́. Àwọn olóyìnbó ń pè ní potential difference. Tá bá ń sọ̀rọ̀ nípa voltage, tá ń sọ̀rọ̀ nípa current tí wá pín sí oríṣi méjì. Àwọn olóyìnbó ń pè ní direct current and alternating current. Tá bá ń sọ̀rọ̀ nípa direct current, yẹn ni pé tá bá sọ pé nǹkan direct, ìtumọ̀ ẹ̀ ni pé kò yí padà, bó ti lọ ló ṣe ń lọ. Òun náà ń pè ní DC. Àpẹẹrẹ bí tá ti lè ráwọn yẹn ni nínú bátìrì. Àwọn bátìrì tá ń lò ní ẹ̀rọ ìmúléwọ́ wa, àwọn bátìrì tá ń lò fún rìmóòtù, DC ni wọ́n. Direct current ni wọ́n yà sọ́tún, wọ́n yà sósì, wọ́n lọ sókè, wọ́n lọ sílẹ̀, tí wọ́n bẹ́ bá ṣe rí náà ló ṣe ń lọ. Ṣùgbọ́n tá bá sọ̀rọ̀ nípa alternating current, ìtumọ̀ ẹ̀ ni pé kò dúró sójú kan, bó ṣe ń lọ sókè ló ń lọ sílẹ̀, bó ṣe ń lọ sókè ló ń lọ sílẹ̀. Òun ṣe ń pè ní alternating. Tàbá òun dẹ̀ máa ń ní nǹkan tó ń pè, táwọn olóyìnbó ń pè ní frequency. Ó dàbí ìgbà tó fi lọ àti ìgbà tó fi padà. Frequency ó ní bí inverse of time, 1/t or t⁻⁻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 ⁻
tí n bá ní pé kí wọ́n ṣàlàyé current àti voltage, àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni, ẹ lè yà wọ́n. Ibi tẹ́ bá ti rí current, òun náà lẹ ti rí voltage. Nǹkan tó wá yani lẹ́nu ni pé bí voltage yín bá ṣe pọ̀ sí, ó ní current yín máa ṣe sáré sí. Ó dàbí storage ni. Ẹ̀yin ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan. Storage méjì la ní. Ẹyọ kan wà, nǹkan kan náà ni gbogbo pipe tí wọ́n fi run àti size storage wa, nǹkan kan náà méjèèjì.
ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ẹyọ kan kún dẹnudẹnu, ẹyọ kan wà ní ìdajì. Tẹ́ bá jẹ́ kí omi inú wọn jáde, ẹ máa rí pé eléyìí tí ó ní tómi ẹ̀kún dáadáa, ó ní nǹkan táwọn olóyìnbó ń pè ní pressure, ó máa pọ̀ gan, àti omi yẹn jáde dáadáa sáré kọjá. Eléyìí tó jẹ́ àbọ̀ yẹn ó máa jáde ṣùgbọ́n kò ní dàbí eléyìí tó ó kún dáadáa. Bẹ́ẹ̀ ló ṣe rí. Bí voltage bá ṣe pọ̀ sí, òní current náà máa ṣe sáré sí, ló ṣe máa wúlò sí. Ó lẹ ṣe máa rí pé nínú àwọn bátìrì, bí àpẹẹrẹ bátìrì tí wọ́n lò fún inverter, ẹ rí pé bí kíní ẹ̀ bá ṣe pọ̀ sí lẹ ṣe máa lò sí. Bẹ́ẹ̀ bá sì lo bátìrì mọ́tò náà kan náà ni, ṣùgbọ́n ẹ rí pé agbára nǹkan tí wọ́n lè ṣe wọn ó kéré sí iye wákàtí tí wọ́n ó lò. Ó wá ní kankan tí àwọn olóyìnbó máa ń lò, wọ́n ń pè kíní kan ní, tá a bá fẹ́ SI unit voltage ní V, SI unit current ní I, I ní èdè Yorùbá, I ní èdè òyìnbó. Ǹjẹ́ ó yé wa bí? Àwọn òyìnbó wọ́n máa ń pè kankan ní power. Eléyìí ni agbára. Power dẹ̀ túmọ̀ sí pé àpapọ̀ voltage àti current ó ní power, ó ní agbára. Ó lẹ ṣe máa rí pé àwọn ẹ̀rọ yín méjèèjì ló ń bá ṣiṣẹ́. Ó tún wá ní kankan tí mo fẹ́ yọ jáde fún yín pé nínú ẹ̀rọ yín ẹ gbọ́dọ̀ máa bójútó voltage yín dáadáa. Ohun tá a máa lò jù ń bì ní direct current DC. Gbogbo ohun tá a sì máa lò pátápátá ká lo 12 volts ó pọ̀ jù, torí ẹ̀rọ la fẹ́ máa dálé lórí, a nílò iná tó pọ̀. So màá kọ́ sọ̀rọ̀ dáadáa lórí DC kó tó di pé màá lọ sí AC, eléyìí tó ń pè ní alternating current, eléyìí tí ń dúró sójú kan yẹn. Tẹ́ bá wò dáadáa, voltage DC tẹ́ bá fẹ́ fi sínú ẹ̀rọ yín, ẹ gbọ́dọ̀ ṣọ́ra kẹsì mọ ohun tí ẹ fẹ́ ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń lò nínú ẹ̀rọ táwọn olóyìnbó ń pè ní IC, integrated circuit tiwa, wọ́n ti máa ń ní iye voltage tán máa ń gbà. Eléyìí tó pọ̀ jù ń bẹ̀ ní 5 volts, voltage 5 tàbí 3.3 volts. Ó láwọn kan tó gbà jù bẹ́ẹ̀ lọ, ó dẹ̀ láwọn kan tó gbà kéré sí, ó dẹ̀ láwọn kan tí ò lè gbà kọjá yẹn. Tẹ́ bá fẹ́ mú voltage, ẹ má ṣe jẹ́ kó kọjá ohun tí wọ́n bá ti kọ sí orí data sheet yín. Ó nìkan táwọn olóyìnbó ń pè ní data sheet. Ibẹ̀ lẹ ti rí gbogbo àwọn òfin àti ìtẹ̀lé lórí nǹkan tẹ́ bá fẹ́ lò. Tẹ́ máa kọ pé 5 volts ní, ẹ jọ̀ọ́ má jẹ́ ó jù lọ. Lótìtọ́ náà ẹ lè ní current tó pọ̀, ó ṣeé ṣe kẹ́ ní bátìrì tó lè fún yín ní 7.2 amps hour. Ìyẹn ò ní wàhálà nú. Tó bá ẹ ṣáà make sure pé ẹ ṣàbùwò pa yín pé 5 volts yín lẹ gbà jáde ńbẹ̀. Bó jẹ́ pé bátìrì tẹ ní àbí ibi tẹ́ fẹ́ fi fún ní agbára, lẹ́yìn táwọn olóyìnbó ń pè ní power supply, tẹ́ fẹ́ fún ní agbára, ká ní pé wọ́n kọ sórí ẹ̀ pé volt 12 7.2 ampere hour náà kọ síbẹ̀. Ẹ dẹ̀ fẹ́ fi power fún àpẹẹrẹ, ẹ fẹ́ fi fún at mega ní agbára 80 mega 328, ká lé 80 mega 328 lẹ́yìn fún ní agbára. Wọ́n ti kọ sórí ìwé tó bá wá wípé 5 volts ló ń lò. Ẹ gbọ́dọ̀ wá gbogbo ọgbọ́n láti lè gbé eléyìí wá sí 5 volts. Ẹ má dára ẹ láàmú lórí bẹ́ẹ̀ ṣe máa gbé current wálẹ̀, torí in tó bá nílò nínú current ò ní ó fà, yóò sì máa fà lọ títí tí bátìrì yóò fi wọ́, títí bí agbára yóò fi tán nínú ohun tẹ́ fi fún ní agbára ni. Ẹ gbọ́dọ̀ mójútó voltage yín dáadáa. Tí voltage bá ilé pọ̀ jù, ìbá pọ̀ jù pẹ̀lú ẹyọ kan, yóò ba IC yín jẹ́. Ẹ gbọ́dọ̀ bójútó voltage yín dáadáa, ìyẹn ṣe kókó. Mo tẹnumọ́, ó ṣe kókó nínú ẹ̀rọ yín.
ṣùgbọ́n tó bá jẹ́ current ló pọ̀, ní tó bá fẹ́ ní ó yọ ńbẹ̀, kò ní kọjá àyè ẹ̀. Ǹjẹ́ ó yé wa bí? Nǹkan mìíràn tó tún wá wà nípa current ni pé ẹ gbọ́dọ̀ tún mọ irú current tó nílò tó nǹkan àwọn olóyìnbó ń pè kan ní maximum, eléyìí tó pọ̀ jù, àti minimum, eléyìí tó kéré jù. Ó ṣeé ṣe tí current yín bá kéré sí nǹkan tí wọ́n fẹ́ tó nǹkan tẹ́ ẹ̀ ń lò, kò ní ṣiṣẹ́. Ẹ bá fún ní voltage tó fẹ́, kẹ́ step ẹ̀ down sí voltage tó fẹ́, or kẹ́ boost ẹ̀ sí voltage tó fẹ́, kò ní ṣiṣẹ́ tí current tó nílò bá ti tó. Ṣùgbọ́n pé current wá pọ̀ jù yẹn, ẹ mọ̀ wulẹ̀ yọra yín lẹ́nu. Bẹ́ bá ti fún ní tó bá fẹ́ ní ó yọ ńbẹ̀ tí ó sì máa lò. Ṣùgbọ́n ẹ mójútó voltage yín dáadáa. Tẹ́ bá dẹ̀ wo current, tẹ́ bá rí pé kò pé, ẹ wá gbogbo ọgbọ́n bẹ́ẹ̀ ṣe wà tí ó ní n tó lágbára láti lè gbé. Bí bẹ́ẹ̀ kọ́, kò ní ṣiṣẹ́. Bó bá dẹ̀ ṣiṣẹ́, kò ní ṣiṣẹ́ dójú òṣùwọ̀n. Bó ti rí nù. Tá bá wá sọ̀rọ̀ nípa AC, alternating current, ìyẹn lẹ máa rí jù ó là ń lò nínú ilé. Ó là ń pè ní iná ìjọba. Táwọn yóò mọ̀ pariwo iná NEPA, wọ́n ti múná dé. AC ni alternating current ni. Ó ní bá ṣe ń wọ̀n òun náà. Tẹ́ bá wo orí àwọn DC, bátìrì yín, solar panel, wind turbine, oríṣiríṣi tá ń lò tó jẹ́ DC, ó ní bọ́n ṣe máa ń wọ̀n wọ́n. Ṣùgbọ́n tá bá sọ̀rọ̀ nípa AC, alternating current, ohun ò dúró sójú kan, ó ń lọ sókè, ó ń lọ sílẹ̀, ó ń lọ sókè, ó ń lọ sílẹ̀. Ó lẹ ṣe máa ń rí tẹ́ bá ra fún àpẹẹrẹ gílóòbù, ẹ rí wọn kọ nǹkan sórí wọn kọ 220V sórí ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé 220 volts òun ló ń lò. Ǹjẹ́ ó yé wa? Ó ní nǹkan tí àwọn DC máa gbé, ó ní nǹkan tí AC máa gbé. Ní títorí ẹ̀, eléyìí tó bá jẹ́ AC, ẹ máa rí wọ́n máa ń fi plug sí díẹ̀ kẹ́ lè ti bọ́nú sọ́kẹ̀tì yín nílé. Eléyìí tó bá jẹ́ DC, ẹ lè dédé ti bọ́nú sọ́kẹ̀tì bẹ́ẹ̀. Ẹ máa nílò nǹkan kan láti lè gbé wálẹ̀. Eléyìí táwọn olóyìnbó ń pè ní converter. Nǹkan kan ló máa gbé wálẹ̀ tá convert ẹ̀ sí DC tẹ́ máa fi lè lò fún àwọn ẹ̀rọ yín. Nínú fọ́nrán tó ń bọ̀, màá tún ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá bá fẹ́ ṣe fún ẹ̀rọ lágbára eléyìí tí wọ́n pè ní power supply. Màá ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa bí ó ti rí. Ohun tí mo wá fẹ́ sọ ni pé tá bá wá sọ̀rọ̀ nípa power, P is equal to P equals IV. Ìyẹn ni pé current, àpapọ̀ current àti voltage, ó ní agbára, ó ní power. Ó ṣeé ṣe kẹ́ ra bọ́ọ̀bù kí wọ́n á pè ní, ẹ máa rí lẹ́jọ́ mẹ́ta ó láwọn bọ́ọ̀bù kan tó ń pè ní energy saving. Ẹ rí wọ́n kọ mi, wọ́n kọ 5 watt sórí ẹ̀. Èmi wọ́n kọ 12 watt. Láyé àtijọ́ láwọn bọ́ọ̀bù táwọn náà máa ń pè ní 60 watt. Èmi 120 watt. Èmi wọ́n kọ, ó dà pé mo ti rò ní 200 watt rí. Àwọn bọ́ọ̀bù gbà náà. Ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo agbára tí wọ́n máa ń jẹ, tí wọ́n máa ń gbà ní wákàtí kan ò lélẹ̀. Torí ẹ̀ náà ṣe máa ń pè ní, tán ṣe máa ń rate current ní, táwọn fẹ́ rate current, wọ́n máa ń rate ẹ̀ ní AH. Ìtumọ̀ ẹ̀ ni pé ampere per ampere in hour. Tó bá jẹ́ per jẹ́ pọ́n divide ẹ̀ ní ẹ̀bọ̀. AH ìtumọ̀ ẹ̀ ni pé ampere in 1 hour. Ìtumọ̀ ẹ̀ ni pé ní wákàtí kan iye tó máa jẹ lélẹ̀. Ọ̀nà ṣe máa ń rate ẹ̀ ní AH. Tẹ́ bá wá ra bátìrì inverter yín, wọ́n lè kọ 200 AH sí. Ìtumọ̀ ẹ̀ ni pé ní wákàtí kan 200 amps ló lè deliver, ló lè fún yín. Ìbá wa wù yín o, kẹ́ wá gbé 200 lélẹ̀ kan náà, wákàtí kan náà fi ṣiṣẹ́. Tó bá wù yín lè wá fi ẹ lè wá jẹ́ kí ẹ̀rọ tẹ́ máa lórí ẹ̀ kó má kọjá pé yóò máa lò ju 1 amps lọ. Ìtumọ̀ ẹ̀ ni pé a lo 200 hours kó tó lè parí. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ǹjẹ́ ó yé wa bí? Eléyìí tán bá kọ 50 AH sí. Ìtumọ̀ ẹ̀ ni pé láàrin wákàtí kan 50 ampere
ló máa deliver fún yín. Ìtumọ̀ ni pé tẹ́ bá gbé nǹkan tó jẹ́ 50 ampere lé wákàtí kan ó ti jó tán. Àmọ́ tẹ́ bá fi nǹkan bíi 10 ampere sórí ẹ̀ á jẹ́ wákàtí 5 la fi ṣiṣẹ́ lábẹ́ ìṣàkóso tó ní ìtumọ̀. Ǹjẹ́ ó yé wa bí? Torí ẹ̀ làwọn òyìnbó ṣe máa ń pè ní power. Ìtumọ̀ ni pé àròpọ̀ voltage àti current. Ìtumọ̀ ni pé agbára tí voltage bá ti ń tì, tó bá yẹ pé nǹkan tẹ́ ń lò òun gan ó fẹ́ fa nǹkan tó pọ̀, voltage yẹn á máa bá yín tì dáadáa pùpùpùpùpùpù tí ó fi jó tán. Tẹ́ bá wá wo ara bọ́ọ̀bù yẹn kọ 5 watt sórí ẹ̀, kò sí bá fẹ́ ṣe wọ́n máa fi voltage náà sí wípé 5 volt ni ó ń bá jáde o. Fún àpẹẹrẹ irú 5 watt báyìí, 5 watt bọ́ọ̀bù yín tẹ́ bá fẹ́ mọ current tó ń jẹ, wọ́n ti máa ń fi voltage sí, bóyá fún àpẹẹrẹ wọ́n kọ 5 volt sí. Ìtumọ̀ ẹ̀ ni pé tá bá wò pé P equals to IV watt, eléyìí ni àpapọ̀ voltage àti current náà ṣe pè ní watt, ìyẹn ni SI power. So now a máa ní 5 equals to I multiplied by 5 torí voltage tán kọ fún wa 5 ni. So making I the subject of the formula, ẹ mọ́ bínú pàǹsẹ̀gbò, á jẹ́ 5 gé 5 ló bá di ẹyọkan. Ìtumọ̀ ẹ̀ ni pé current tí bọ́ọ̀bù yín ń fà o 1 amp péré ni. So irú eléyìí báyìí bẹ́ẹ̀ bá gbé sórí bátìrì tó jẹ́ 5 volts 10 amp, ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́lẹ̀ nígbà tó jẹ́ pé lè jẹ́ 1 amp, 5 volts dẹ̀ ni wọ́n fi power tẹ́ bá wò tí wọ́n sọ fún wa pé 5 volts ní power. Ìtumọ̀ ẹ̀ ni pé bọ́ọ̀bù yín yìí o tẹ́ bá fi sí bátìrì 5 volts tó jẹ́ 10 amp o, wákàtí 10 la fi tàn. Ǹjẹ́ ó yé wa? Tó bá wá wù yín o, ẹ wá lè fún ní, ẹ lè kó 2 sí, ẹ lè kó 3 sí, ẹ lè kó 5 sí, ẹ̀yin lẹ mọ̀. Ṣùgbọ́n 1 amp tí wọ́n ń gbà yẹn tẹ́ bá lo 5 lẹ́ẹ̀kan náà, tẹ́ sì mọ̀ pé 1 amp ni ó jẹ́, ìtumọ̀ ẹ̀ ni pé wákàtí 2 ni wọ́n fi tàn. Ó tún wá ní kankan táwọn olóyìnbó ń pè ní series connection àti parallel connection. A máa sọ̀rọ̀ nípa yẹn nínú àwọn fọ́nrán tó ń bọ̀. Ẹ ṣeun púpọ̀.